ìṣẹ́jú àáyá ni ìròyìn. ìròyìn ní ìṣẹ́jú àáyá. ìkànnì Jígí alára kẹrìnlélógún. ó tún ti yá òwe jájọgbọ́. lóní ṣókí la mú àwọn ìròyìn yìí wá. ìròyìn ní ìṣẹ́jú àáyá. ẹ kú dédé àsìkò yìí o, ìròyìn ìṣẹ́jú àáyá láti iléeṣẹ́ Jígí alára kẹrìnlélógún. Abímbọ́lá Olúwatósìn Ọ̀dẹ́mọ̀ lóníròyìn. ìròyìn náà rèé o. bá a bá sọ ìwà ìbàjẹ́ tí a rí nílé iṣẹ́ mọ̀nàmọ́ná ilé wa, omijé jábọ́ lójú aráàlú. ọ̀gá EFCC sọ̀rọ̀. láti la òkè ìṣòro tó ga jùlọ kọjá lórílẹ̀‐èdè yìí ká máa gbádùn lókù. ààrẹ Tinubu sọ̀rọ̀. nǹkan dé o, aráàlú kọjú ìjà sáwọn òṣìṣẹ́ LASTMA lẹ́kọ̀ọ́. kí lohun tó ṣẹlẹ̀? ẹ lọ ka ẹ̀kúnrẹ́rẹ́ rẹ̀. akẹ́kọ̀ọ́ táwọn ọlọ́pàá pa nílọrin kì í ṣe ọmọ iléèwé wa. Kwasu sọ̀rọ̀. wọ́n ti mú àwọn ọmọ Nàìjíríà yìí nílẹ̀ Libya. ta ni yóò jáwé olúborí nínú ìdìbò gómìnà tó fẹ́ wáyé ní Ondo? ìyá ìjọ kó sí àhámọ́ ọlọ́pàá lẹ́yìn tí ìyá àti ọmọ tuntun kú sí ilé ìjọsìn lásìkò ìgbẹ̀bí. bíṣọ̀pù ìjọ ilẹ̀ Gẹ̀ẹ́sì kọ̀wé fi ipò sílẹ̀ lẹ́yìn tí àlùfáà rẹ̀ ṣe àṣemáṣe pẹ̀lú àwọn ọmọdé. ṣé ìfẹnukò Dangote àti Ipman yóò mú àdínkù bá owó epo bẹntiró? kò sí olórí tó lè tún Nàìjíríà ṣe pẹ̀lú òfin 1,000 Anyaoku sọ̀rọ̀. tó kì í dùn púpọ̀. àníri jù báyìí lọ ní abala ìròyìn ìṣẹ́jú àáyá láti ìkànnì Jígí alára kẹrìnlélógún. Abímbọ́lá Olúwatósìn Ọ̀dẹ́mọ̀ lóníròyìn. ẹ má gbàgbé láti bá wa subscribe sí ìkànnì yìí fún àwọn ìròyìn àjá àbalẹ̀ títí di ìgbà mìíràn tá ò fi re àtayọ̀ pàdé. ire o, ire lójú owó ń rí.